A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ. Ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Cross River Basi Ọ̀tù láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ojúlówó olúborí nínú ìdìbò gómìnà tí ó kọjá. Àìpẹ́ yìí ni ilé-ẹjọ́ dá ẹ̀sùn tí akàwé-gboyè Sunday Onoo àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) pè wípé kí wọ́n bá wọn gbaṣẹ́ lọ́wọ́ gómìnà Ọ̀tù. Adájọ́ Helen Ogunwumiju níbi ìgbẹ́jọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olùṣẹ̀sùn kọ̀ láti fìdí ẹ̀sùn wọn múlẹ̀. Lẹ́yìn èyí ni ó tẹ̀síwájú láti kéde ìdájọ́, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọ̀tù ni ó jáwé olúborí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olórí òṣìṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara, Chidi Amadi ti kọ ìwé fi ipò sílẹ̀. Kọmíṣánná fún ìròyìn àti ìbánisọ̀rọ̀ Joseph Johnson fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lánàá, bí ó ti sọ wípé gómìnà yóò ṣe ìkéde ẹni tí wọ́n fi rọ́pò rẹ̀ bí àsìkò bá tó. Kí ó tó di olórí òṣìṣẹ́, Amadi tí ó wá láti ìjọba ìbílẹ̀ kan náà pẹ̀lú gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike ti fìgbà kan rí jẹ́ alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìjọba ìbílẹ̀ àti ọlọ́wọ́ ọ̀tún mínísítà agbègbè ilé ìjọba ìlú Àbújá. Ó ti pé òṣìṣẹ́ pàtàkì 10 tí ó kọ ìwé fi ipò sílẹ̀ lábẹ́ ìṣèjọba Fubara láti ìgbà tí gbọ́nmi-sí-omi-ò-tó ti bẹ́ sílẹ̀ láàrin gómìnà àti aṣíwájú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìfọ̀kànbalẹ̀ àti ipa rere wà fún ìdásílẹ̀ National Philanthropic Office (NPO) lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì ààrẹ Stanley Nkwucha, Shettima ṣàlàyé yìí níbi ìṣíde ìdásílẹ̀ ìgbìmọ̀ NPO ní gbọ̀ngàn Banquet Villa ìlú Àbújá. Ó ní ààrẹ Tinubu jẹ́ ẹni tí ó ní ìgbàgbọ́ nínú ká máa ṣoore fún ará ìlú. Àfojúsùn rẹ̀ láti jẹ́ kí ayé dẹrùn fún ọmọ orílẹ̀-èdè jẹ́ ìgbésẹ̀ pàtàkì láti mú NPO ṣàṣeyọrí ńlá. Àjọ aládàáni ni ó ṣe ìdásílẹ̀ ìgbésẹ̀ yìí pẹ̀lú àtìlẹ́yìn láti ọ̀dọ̀ ìjọba gẹ́gẹ́ bí ara ìgbìyànjú ìjọba ààrẹ Tinubu láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn olókoòwò kéékèèké àti èyí tí ó pọ́wọ́lé Small and Medium-Sized Enterprises káàkiri ẹkùn 6 orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú àwọn àjọṣepọ̀ mìíràn ní àti ọwọ́ aládàáni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn gómìnà láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tẹ̀lé ìwé mímọ́ tí ó sọ wípé yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Wọ́n ní kí ará ìlú dúró de àbájáde ìwádìí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ (EFCC) bí wọ́n ti ṣe àpèjúwe ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi kan Minister of Humanitarian Affairs and Poverty Alleviation Betta Edu gẹ́gẹ́ bí ẹ̀sùn lásán (mere allegation). Ọjọ́ Ajé ni ààrẹ Bọ́lá Tinubu jáwèé gbélé ẹ̀ fún Edu kí ó tó darí alága àjọ EFCC láti ṣe ìwádìí gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ìfowóránṣẹ́ ní ẹ̀ka yìí. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò títí di alẹ́ àná ní ìlú Àbújá, alága Progressive Governors Forum (PGF) gómìnà Hope Uzodinma sọ àsọdájú wípé gbogbo gómìnà ẹgbẹ́ òṣèlú APC yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìgbésẹ̀ àti ṣe àṣeyọrí lórí àfojúsùn rẹ̀ fún ọjọ́ ọ̀la rere. Lórí ọ̀rọ̀ Edu, ó ní ẹnìkan ṣoṣo tí ó pé tán ni Ọlọ́run Ọba. Ojúṣe ìjọba ni láti ṣe ìgbélárugẹ ohun tí ó dára àti láti bẹ́gi dínà èyí tí kò dára. Ẹ̀sùn lásán ni wọ́n fi kan Edu. Ó di ìgbà tí ìjọba bá gba àbájáde ìwádìí kí wọ́n tó lè gbé ìgbésẹ̀ tí ó kàn.
Fún ìdí èyí, kí ará ìlú má tíì yára dá ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí ní ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court gbé ìdájọ́ kalẹ̀ lórí ìdìbò gómìnà ìpínlẹ̀ Bauchi bí ó ti kéde gómìnà Bala Mohammed láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) gẹ́gẹ́ bí ojúlówó olúborí nínú ìdìbò gómìnà tí ó kọjá. Nínú ìdájọ́ ní ilé-ẹjọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Abubakar Sadiq Baba àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) kùnà láti gbé ẹ̀sùn wọn pẹ̀lú ẹ̀rí. Adájọ́ Ibrahim Salewa yanjú gbogbo kókó ẹ̀sùn mẹ́fà tí wọ́n pè síwájú ilé-ẹjọ́ tako afẹ̀sùnkàn. Ó ní gbogbo ẹ̀sùn ọ̀hún ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ó ti dà wọ́n nù bí omi ìṣanwọ́. Ní báyìí, ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn ìdìbò gómìnà ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Díje du ipò ààrẹ lábẹ́ òṣèlú Labour Peter Obi ti sọ wípé orílẹ̀-èdè nílò láti ṣe àdínkù ìdá 60 nínú ìdá 100 60% lórí gbogbo owó níná ìjọba àpapọ̀, kì í ṣe lórí ìrìn-àjò nìkan. Obi ní ìpinnu ààrẹ Tinubu láti ṣe àdínkù sí ìkọ́wọ̀ọ́rìn ìjọba lọ ìrìn-àjò jọ bí ẹni tí yóò kàn ń rìn lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Ó ní kí ni ìdí tí ìjọba ṣe kéde iye tí wọ́n fẹ́ fi pamọ́ pẹ̀lú àdínkù tí wọ́n ṣe. Ọjọ́ Ìṣẹ́gun ni ààrẹ kéde àdínkù owó tí wọ́n ń ná lórí ìrìn-àjò. Àdínkù yìí bá ààrẹ, igbákejì ààrẹ, àwọn aya wọn pẹ̀lú àwọn mínísítà wí. Nígbà tí ó ń fèsì ni Obi kọ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé ìkéde 60 àdínkù sí ìrìn-àjò jẹ́ àṣeyọrí alápá kan. Ó ní ó yẹ kí wọ́n ṣe àtúnyẹ̀wò ìṣúná owó, kí wọ́n ṣe àdínkù sí gbogbo ìnákúná tí wọ́n ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Ìgbésẹ̀ yìí nìkan ni ó jẹ́ ojúlówó jùlọ tí ó lè ní ipa pàtàkì láàrin ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court ti fi ọjọ́ sí ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí, ọjọ́ 11, fún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìpínlẹ̀ 8. Àwọn ìpínlẹ̀ ọ̀hún ni ìpínlẹ̀ Èkó, Kano, Plateau, Zamfara, Bauchi, Cross River àti Ebonyi. Ìròyìn jábọ̀ wípé lónìí ni wọ́n fi ìwé àkíyèsí ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ òṣèlú tí ọ̀rọ̀ náà kàn. Ní ọjọ́ 19 oṣù Kejìlá ni ilé-ẹjọ́ ṣètò ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí olùdíje du ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour, Gbadebo Rose-Vivour àti akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Azeez Adédìran pè tako gómìnà ìpínlẹ̀ Èkó, Babájídé Sanwó-Olú. Ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí ni wọ́n pè tako ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó tí ó fìdí àṣeyọrí Sanwó-Olú múlẹ̀ nínú ìdìbò gómìnà tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe ìkìlọ̀ lórí ìlúmọ̀ọ́ká gbólóhùn tó gbòde kan "má gbà fẹ́nìkan" (no gree for anybody) tí ó sábà ń ti ẹnu àwọn ọ̀dọ́ jáde. Wọ́n ní èyí lè dá fàákájà sílẹ̀. Gbólóhùn yìí ti rìn jìnnà lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àti ní òpópónà, ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí ó wáyé ní ìlú Àbújá ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ti sọ wípé gbólóhùn yìí lè dá hílàhílo sílẹ̀ lórílẹ̀-èdè. Bí ó tilẹ̀ jẹ́ wípé ará ìlú ń rí i gẹ́gẹ́ bí àṣà, ẹ̀ṣọ́ aláàbò ń rí i gẹ́gẹ́ bí gbólóhùn tí ó léwu. Ṣùgbọ́n níbi ìpàdé tí ó wáyé ni Adéjọbí ti ṣe àfihàn àwọn afurasí 3 tí wọ́n mú wípé wọ́n lọ́wọ́ nínú ìkọlù tí ó wáyé ní àṣálẹ́ mọ́júmọ́ ọjọ́ Kérésì káàkiri agbègbè ní ìpínlẹ̀ Plateau. Orúkọ wọn ni Ahmed Sulaiman, Balikisu Aliya àti Aboki Samuel. Ó lé ní 140 ènìyàn tí ó pàdánù ẹ̀mí wọn sí ibi ìkọlù àìsùn ọjọ́ Kérésì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ogunlọ́gọ̀ ajagunfẹ̀yìntì tí wọ́n kojú ogun abẹ́nú ní ọdún 1966 ni wọ́n fọ́nká sígboro Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá láti fi ẹ̀hónú wọn hàn
lórí àìrí owó ìfẹ̀yìntì wọn gbà láti ọdún mẹ́rìnlélógójì sẹ́yìn 44 years. Pẹ̀lú pátákó àti oríṣiríṣi àkọlé ni àwọn ajagunfẹ̀yìntì fi ń béèrè wípé ṣé ìjìyà yìí tọ́ sí wọn lẹ́yìn tí àwọn fi ẹ̀mí wọn jà fún orílẹ̀-èdè. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ìjọba tí ó wà ní Agodi Gate, ìlú Ìbàdàn, ni alámòójútó àwọn ajagunfẹ̀yìntì Babáwándé Philip fi kérora wípé èyí tí ó dùn àwọn jù nínú rẹ̀ ni bí àwọn tí wọ́n pè ní ọ̀tá orílẹ̀-èdè tí wọ́n ṣe lòdì sórílẹ̀-èdè fi rí owó gbà lọ́wọ́ ìṣèjọba ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́, ṣùgbọ́n àwọn tí àwọn fi ẹ̀mí dáàbò bo orílẹ̀-èdè pẹ̀lú oríṣiríṣi ọgbẹ́ ọta ìbọn ni àwọn kérora nínú ìṣẹ́ òun òṣì. Philip ní láti ọdún mẹ́rìnlélógójì sẹ́yìn ni àwọn kò ti rí owó ìfẹ̀yìntì gbà. Ó ní àwọn ṣe capturing ní ọdún 2015 ní ìlú Àbújá níbi tí wọ́n ti yọ̀ǹda ojúlówó ìwé-ẹ̀rí fún gbogbo wọn gẹ́gẹ́ bí ajagunfẹ̀yìntì nítòótọ́. Ṣùgbọ́n láti ìgbà náà ni àwọn ti ń retí. Lẹ́yìn èyí ni wọ́n san owó fún àwọn ajagun ilẹ̀ Biafra tí àwọn kojú nínú ogun. Èéṣe tí wọn kò fi san owó àwọn tí àwọn gbé lẹ́yìn orílẹ̀-èdè? Philip fi kún un wípé nínú oṣù Kejìlá ọdún 2023, àwọn kọ ìwé ránṣẹ́ sí ìjọba àpapọ̀, ọ̀gágun iléeṣẹ́ ológun àti ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Títí di àsìkò yìí àwọn kò gbọ́ nǹkan kan. Wọ́n ní ẹ̀bẹ̀ ni àwọn ń bẹ̀, àwọn kò fẹ́ dá wàhálà sílẹ̀, ṣùgbọ́n bí wọ́n bá sún ewúrẹ́ kan ògiri, á yíjú padà. Ìdí nìyí tí àwọn fi ń ṣe ìfẹ̀hónúhàn oníkìlọ̀, ṣùgbọ́n lẹ́yìn èyí bí wọn kò bá gbọ́ nǹkan kan, àwọn á lo okun tí ó kù nínú wọn láti fi pe àkíyèsí ìjọba. Bí wọn kò bá gbé ìgbésẹ̀ kí ó tó di àyájọ́ ọjọ́ ìrántí ológun Army Remembrance Day, gbogbo ọmọ ẹgbẹ́ á fọ́nká sí ojúnà ìjọba àpapọ̀ láti pe àkíyèsí. Create scene. Ọ̀kan lára àwọn ajagunfẹ̀yìntì tí ó ní ìpèníjà ojú, Pa Rafiu Ọlábàmíjì, ẹni 81 ọdún 81 years, sọ wípé láti ọdún 2004 ni òun ti di afọ́jú, kò sí ìyàwó, kò sí ọmọ, gbogbo wọn ti di olóògbé. Ó ní 20 ọdún rèé tí òun ti fọ́ lójú, kò sí ẹni tí ó ń ṣàmójútó rẹ̀. Ó ní ó tẹ́ òun lọ́rùn kí òun kú ju kí òun ṣalágbe lọ. Ìdí nìyí tí ó fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣàánú fún un. Bákan náà ni àwọn opó méjì tí wọ́n jẹ́ next of kin sí ọkọ wọn, Ìyáàfin Rachel Adéjùmọ̀ àti Elizabeth Adédayọ̀, sọ wípé ìrora wọn ò ṣeé fẹnu sọ bí wọ́n ṣe ń ro ìdí tí Ọbásanjọ́ ṣe san owó àwọn ará ilẹ̀ Biafra tí ó fi àwọn kan sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n tún gbìnàyá lówùúrọ̀ òní ní abúlé Kúkà Babangida, ìjọba ìbílẹ̀ Jibiya, ìpínlẹ̀ Katsina, bí wọ́n ṣe ṣekú pa ará abúlé 9. Lára wọn ni olórí ìlú Idris Haruna. Alága ìjọba ìbílẹ̀ Kanṣu Bashir Sabiu fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ pẹ̀lú agbẹnusọ ọlọ́pàá ẹkùn ti ìpínlẹ̀ ASP Abubakar Aliyu. Ìròyìn jábọ̀ wípé àwọn agbébọn ṣe ìkọlù ní àṣálẹ́ títí di aago 1 ààbọ̀ òru mọ́júmọ́ òní. Àwọn ará ìlú ní àwọn agbébọn wọ̀nyí fi ara balẹ̀ wọ ojúlé sí ojúlé láti máa wá owó àti àwọn ohun èlò tí ó wúlò mìíràn. Láàárín rẹ̀ ni wọ́n pa olórí ìlú, àwọn ọmọ rẹ̀ 4 àti àwọn 4 mìíràn. Wọn kò tíì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá wọ́n jíìyàn gbé lọ. Kọmíṣánná ìpínlẹ̀ lórí ààbò abẹ́nú Nasiru Muazu, nígbà tí ó ń sọ̀rọ̀ nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Hasan Dan Ali, sọ wípé ìpínlẹ̀ ní ojúṣe láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìlú. Àwọn kò ní rẹ̀wẹ̀sì láti rí i dájú wípé ààbò tí ó péye wà fún ará ìlú ní gbogbo ibi tí wọ́n bá wà. Wọ́n ti ń gbé ìgbésẹ̀ àti sin àwọn tí ó fara kááṣá ìkọlù yìí ní àkókò ìkóròyìn yìí jọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn yìí ṣekú pa oníṣòwò
tí kò dín ní 6 lówùúrọ̀ ọjọ́ Ẹtì tí ó kọjá nígbà tí wọ́n ń lọ sí ọjà abúlé kan ní Yantumaki ní ìjọba ìbílẹ̀ Damusa. Akọ̀wé àná fún ìjọba ìpínlẹ̀ Katsina, Alhaji Inuwa Mustapha, ti wá rọ àwọn gómìnà àríwá ìwọ̀ oòrùn láti fi ọwọ́ sowọ́pọ̀ gbógun ti àwọn adàlúrú yálà tí wọ́n fi ń dá ṣiṣẹ́. Ó ní kò sí ìpínlẹ̀ tí ó lè dá gbógun ti ìwà adàlúrú. Inuwa, tí ó jẹ́ ọ̀kan lára àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn gba àwọn gómìnà ní ìmọ̀ràn kí wọ́n dúró sí ìjọba àpapọ̀ lọ́rùn láti lè bá wọn gbógun ti ìwà adàlúrú àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní ẹkùn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.